tèmi ni Dr. Ewedu tí gbogbo èèyàn mọ̀ sí igi ewédú òní wó pa wá ní gbogbo Lagos State. Òdùnnẹmí mi ò kì í ṣàìmọ̀ fọlọ́kọ. Ṣé ẹ rí tẹ́ ń wò lọ́wọ́ mi? Orúkọ rẹ̀ ni kogbagidi herbal mixture. Ṣé ẹ rí bẹ́ẹ̀ tí ń wò lọ́wọ́ mi? Kò sí tí ò lè ṣe. Ó kéré tòótọ́ ṣùgbọ́n gbogbo nìṣe ni. Ìwọ tó bá ní ẹni tó kọlà nílé tí ò sì fẹ́ ìlà lójú rẹ̀ mọ́, bóyá ó kọ àbàjá àbí ó kọ pélé àbí ó kọ wáhùn àbí ó kọ ìlà, bóyá ìlà tiẹ̀ wá dàbí ti Sanyẹ̀rì ṣùgbọ́n kò fẹ́ rí lójú rẹ̀ mọ́, tó bá ń wo mírọ̀ níṣẹ́ ló ń bì nínú. Kogbagidi herbal mixture ló nílò. Tó bá ti lo kogbagidi, ìlà wọn ó sì parẹ́ láàárọ̀ kan, ọ̀sán kan, alẹ́ kan ní ìlà ó parẹ́ lójú ẹ̀. Ṣùgbọ́n láì lo kogbagidi, tó bá ti ń wo mírọ̀, ìlà yẹn ó rì mẹ́ẹ̀ síbẹ̀ bó ṣe rí yẹn gan ló ṣe máa wà. Ìwọ tó bá wá jẹ́ wípé o ní ẹni tó kúrú nílé tí ò tiẹ̀ dàbí àgbámọ́lẹ̀, ó sì fẹ́ ga bí Ọdúnládé. Kogbagidi herbal mixture nìwọ náà nílò. Sórí tó bá ti lo kogbagidi kó tó pé ọjọ́ méjì, ó bá máa gùn ó tún wá gùn ju Ọdúnládé lọ. Ṣùgbọ́n láì lo kogbagidi, gbogbo tí mo kà sílẹ̀ yìí kó máa nílé ṣe wá rí. Ìyá Rúkà, ṣé kí n mú tiyín wá? Ìyá Táwà, ẹ̀yin ò nílò rẹ̀, ẹ̀yin ò lẹ́ni tó kúrú lé. Bọ̀dá, ẹ̀yin mà kúrú, ṣẹ́yìn ò fẹ́ ga t'Ọdúnládé ni? Ẹ̀rọ abẹ́ ẹ̀ tí ì mọ iye rẹ̀, ẹ má bínú ìyá mi, kò ju 500 naira lọ. Torí àwọn míì máa ń sọ wípé kí n má ta 20,000, kí n má ta 30,000. Èmi ò tiẹ̀ ta tó yẹn. Ìyá mi, ẹ wò ó bẹ́ẹ̀ tí ń wò ó lọ́wọ́ mi yìí, 500 naira péré ni. Tẹ́ ẹ bá ti lò ó, gbogbo tí mo kà sílẹ̀ yẹn, bẹ́ẹ̀ ni ó sì ṣe rí. Ṣé wá rí i? Èmi ti ń gbé bọ́ọ̀lẹ̀ nìyẹn. Ó dàbọ̀.